Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe wò ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé dáadáa lẹ wà? Gbogbo ilé ńkọ́? Ṣé àlàáfíà ni a bá yín? Gist tèmi wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n wà disappointed o wípé Queen Naomi wípé wọn ò wá sí ọdún ọlọ́jọ́ festival èyí tí wọ́n ṣe. Wọ́n ní gbogbo ìgbà ní kábíyèsí ń wò bóyá Queen Naomi máa surprise àwọn. In fact wọ́n ní wọ́n ti ẹ̀ ṣe seat fún Queen Naomi gan pé ibi tí wọ́n máa jókòó sí. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi ò show up. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ lọ sínú gist tèmi. Tó bá jẹ́ èní ni ìgbà àkọ́kọ́ èyí tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin èèyàn mi. Mo kí yín káàbọ̀ sí orí ètò tòní. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Ẹ̀kọ̀ọ̀kan mo máa ń sọ òyìnbó. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ̀yin tẹ́ bá tí darapọ̀ mọ́ wa by subscribing, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ subscribe, ẹ tẹ notification bell so that tí n bá ti post any gist ẹ máa rí. Ní agbára Ọlọ́run òkè òkè ní ọwọ́ yín a máa lọ. Ẹ kú Sunday olóyin o. Thank you and God bless you. Queen Naomi wọ́n lọ sí ọdún ọlọ́jọ́. Ọ̀rọ̀ yìí ó dùn kábíyèsí nítorí pé kábíyèsí expect pé wọ́n máa wá. Ṣùgbọ́n nítorí pé wọn ò wá síbẹ̀, wọ́n ní in fact wọ́n ní kábíyèsí gbogbo ìgbà ní kábíyèsí ń wo ọ̀nà pé wọ́n máa wá. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní tẹ bá wo speech èyí tí kábíyèsí give, wọ́n ní speech yẹn kò lọ tààrà bí ìgbà tó jẹ́ pé Queen Naomi máa wà lórí ìjókòó. Wọ́n ní gbogbo wíìkì tó kọjá kó tó bẹ̀rẹ̀ ọdún ọlọ́jọ́ ni kábíyèsí lọ bá wọn tó ń bẹ̀ wọ́n pé ọjọ́ yẹn ó máa jẹ́ ọjọ́ tí àwọn máa really appreciate pé kí wọ́n wà lórí ìjókòó. Wípé but àìmáàrí Queen Naomi wọ́n ní ó dùn wọ́n gan. Wípé Queen Naomi disappoint wọn wípé wọn show up. Ẹ̀yin èèyàn ilé. Wọ́n ní ibi tí kábíyèsí kọ́kọ́ ní káwọn olórí jókòó sí, wọ́n ló yàtọ̀ sí ibi tí Queen Naomi máa jókòó sí pé torí wọ́n ti pèsè ààyè sílẹ̀ fún wọn láti jókòó. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó ká kábíyèsí lára gan wípé Queen Naomi ò wá. Ẹ̀yin èèyàn ilé, èmi ò blame Queen Naomi o. Ṣé ẹ mọ̀ pé Queen Naomi ti sọ fún kábíyèsí tẹ́lẹ̀ pé àwọn ò ní wá sí ibi tí àwọn olórí bá wà. Number one nítorí safety ọmọ wọn. Number two nítorí safety ara wọn. Wọ́n ní nǹkan tí èèyàn ò bá fẹ́ èèyàn ò ní láti gbà. Queen Naomi ti mọ̀ wípé àwọn ò lè ṣe ọ̀rọ̀ olórogún pẹ̀lú àwọn obìnrin yìí. Ìtorí ẹ ni Queen Naomi fi ń sọ fún kábíyèsí pé kí wọ́n kó wọn kúrò nínú palace kán lọ wá bí ilé gbà fún wọn. Irú ìjókòó wo ni wọ́n fẹ́ máa jókòó? Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ìyàwó tẹ́ fẹ́ sí palace competition ni wọ́n bá dé ni. Especially Mariam. Competition ni Mariam bá dé. Kò ní nǹkan míì ju competition lọ. Ronke ti tẹ̀lé àwọn méjèèjì competition náà jọ ń ṣe. Wọ́n máa wo kábíyèsí. Ẹ wo ìgbà tí kábíyèsí ń give speech ní ọdún ọlọ́jọ́ yẹn. Ẹ wo ọ̀rọ̀ tí kábíyèsí ń sọ. Ara àwọn méjèèjì ò balẹ̀. Because wọ́n mọ̀ pé nǹkan tí kábíyèsí ń sọ òótọ́ wà nú ẹ̀. Ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ ò mọ nú ẹ̀. Lóòótọ́ ni. Ṣé kábíyèsí mọ nú wọn? Ọlọ́run Elédùmarè nìkan ló lè bá kábíyèsí yanjú ọ̀rọ̀ yìí. So nǹkan tí Queen Naomi ò fi wá nìyẹn o. Mi ò dẹ̀ blame Queen Naomi. Wọ́n ní láti jà forí ara wọn. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tí Mariam ń ṣe kiri, bó ṣe ń ṣọ́ wọn kiri ilé, bó ṣe ń lọ sí Èkó tó rán driver. Tó bá jẹ́ pé ó gbé àwọn tó jẹ́ pé wọ́n lè ṣe ibi fún wọn ńkọ́. You can never trust Mariam. Kò sí itú tí Mariam ò. Kábíyèsí tó fẹ́ wọn gan. Kábíyèsí ò trust wọn. Wọ́n ti mọ̀ pé oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ wọn. So kí lèèyàn fẹ́ sọ sírú ọ̀rọ̀ báyẹn ju pé kí kábíyèsí fọwọ́ wọnú kó má bínú sí Queen Naomi lọ because
ẹni ẹlẹ́ni ló mọ nǹkan tó rí. Ẹ mọ̀ pé prophetess ni Queen Naomi, bóyá Ọlọ́run sọ fún wọn pé kán má lọ bẹ̀ ni. Tó bá yẹ pọ́n ti lọ fi nǹkan sórí chair fún wọn kọ́, you will never trust this olórí. Ẹ lè trust wọn láíláí. So ẹ̀yin èèyàn lé ètò agbọ́nìyàn ta ní ká mú wá fún yín. Happy Sunday to you all o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń subscribe sí channel mi o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo channel mi o. Òkè òkè lọ́la yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Thank you so much. Please share this video, like and subscribe. God bless you all.